Aláròyé máa wí o. Irú kí lèyí? Ọmọkùnrin ìdáná sun màmá ẹ̀ mọ́lé. Ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Delta ti tẹ ọmọkùnrin kan, Emmanuel Umukoro, nítorí ikú arábìnrin Fatima Imukoro tí í ṣe ìyá tó bí lọ́mọ. Olóògbé Fatima Imukoro, tí í ṣe olùdásílẹ̀ iléèwé His Majesty Group of Schools tó wà ní Sápẹ́lẹ́ ìpínlẹ̀ Delta, làwọn èèyàn ṣàdédé bá òkú ẹ̀ tó ti jóná kọjá àfẹnusọ nínú ilé ẹ̀. Gẹ́gẹ́ bí àwọn tọ́rọ̀ náà ṣojú wọn ṣe sọ fáwọn oníròyìn, alẹ́ pátápátá nìṣẹ̀lẹ̀ tó gbomi lójú àwọn èèyàn ń wáyé. Bẹ́ẹ̀ ni wọ́n fi kún un pé béèyàn bá jẹ orí ahun yóò sunkún tó bá débi ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ní lára nǹkan tó fọ àwọn èèyàn agbègbè náà lára tí wọ́n fi tètè mọ ohun tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀kùn ilé àbáwọlé àwọn Umukoro tó wà ní ṣíṣí sílẹ̀ gbanjawo láago 10 alẹ́, èyí tí kì í wáyé bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Èyí ló mú kí àwọn aládùúgbò àtàwọn èrò tó ń kọjá lọ yàwó ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀. Wọ́n ní iná ni wọ́n ń rí tó ń jó nínú ilé àwọn Imukoro, tí ilẹ̀kùn tó wọ ilé wọn gan sì wà ní ṣíṣílẹ̀ gbaragada. Òkú obìnrin yìí ni wọ́n bá nílẹ̀ nígbà tí wọ́n wọlé, ó sì ti jóná kọjá sísọ. A rí ọmọ rẹ̀ tó ń jẹ́ Emmanuel bó ṣe ń wa mọ́tò ìyá rẹ̀ jáde kúrò ní inú ọgbà ilé wọn pẹ̀lú eré burúkú ní nǹkan bíi aago 8 alẹ́ ọjọ́ náà. Ọ̀nà tó gbà wa mọ́tò yìí ló fọ àwọn agbófinró lára tí wọ́n fi ọwọ́ òfin mú un lójú ọ̀nà Sápẹ́lẹ́ sí Warri nígbà tó fẹ́ sá mọ́ wọn lọ́wọ́. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Delta, SP Bright Edafe, náà fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 8 oṣù kẹsàn-án yìí. Ó ní Emmanuel ti wà látìmọ́lé ọlọ́pàá, ṣùgbọ́n àwọn kò tí ì lè sọ bóyá òun gan ló pa ìyá ẹ̀ nítorí àwọn kò tí ì parí ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.